àsìkò yìí a kú iṣẹ́ o òní lọ́jọ́ ajé Monday ọjọ́ 24 nínú oṣù kẹfà ọdún 2024 yóò dára fún wa láṣẹ Elédùà. Fúnmi Adénúgà lóníròyìn ìròyìn fẹ́lifẹ́li náà ńlá mú wá sí ojú amóhùnmáwòrán yín. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń darí padà bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti gbé ìròyìn àti ọ̀rọ̀ kàbìtì kan jáde o wípé kò sí owó kankan fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba èyí tó ti jápa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ wípé àwọn ẹbọra nínú àwọn òṣìṣẹ́ ghost worker. Tinubu eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí níbi tí wọ́n ti ń sàmì ayẹyẹ èyí tí wọ́n pè ní 2024 Civil Servant Week eléyìí tí wọ́n fi ṣe ìsàmì ayẹyẹ fún àwọn òṣìṣẹ́ ọba lẹ́nu iṣẹ́ ọba lọ́wọ́ báyìí èyí tó wáyé nílùú Àbújá níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní àwọn ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde tí yóò máa ṣe kò kárí àmójútó gbogbo àwọn òṣìṣẹ́ ọba lẹ́ka-jẹ̀ka jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà láti mọ àwọn ojúlówó òṣìṣẹ́ àti àwọn ẹbọra tí ń bẹ nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n fi orúkọ wọn gbawó pàápàá jù àwọn tí wọ́n sì ń fi orúkọ wọn sanwó tí wọ́n sì ti jápa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tàbí wípé pẹ̀lú bí wọ́n ti ṣe kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sílẹ̀ òkèrè wọ́n sì ń lẹ́tọ̀ọ́ láti máa gba owó nítorí pé wọ́n ní àsọyépọ̀ pẹ̀lú àwọn tí wọ́n bẹ ní ẹ̀ka owó sísan fún wọn o wọ́n nírúfẹ́ àwọn nǹkan wọ̀nyí àwọn kò ní fi ààyè gbà o nínú ètò ìṣèjọba òun. Gẹ́gẹ́ bí Tinubu ti sọ̀rọ̀ náà ó ní àwọn tí wọ́n bá ń bẹ nílẹ̀ yìí tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni wọ́n ní ẹ̀tọ́ láti gba owó. Bá a bá rí òṣìṣẹ́ ọba kankan èyí tó ti jápa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kò ní ẹ̀tọ́ àti àǹfààní kankan bí ti hùn kó kéré mọ́tò láti gba owó lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Tinubu eléyìí tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí Sẹ́nẹ́tọ̀ George Akume tó ṣojú fún níbi ìpàdé ọ̀hún àti ibi ayẹyẹ náà èyí tó wáyé ní Àbújá ló ti ṣe ìkìlọ̀ wípé àwọn ìgbìmọ̀ tí wọ́n yóò fi mú máa fílẹ̀ káàkiri òun ti gbé wọn dìde báyìí tí wọ́n yóò máa ṣe ìwádìí láti mọ̀ ojúlówó òṣìṣẹ́ àti àwọn ayédèrú tó fi mọ́ àwọn tó ti jápa tí wọ́n sì ń sanwó oṣù fún lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní ẹnikẹ́ni yòówù èyí tí ó bá jẹ́ ọ̀gá tí ọwọ́ pálábá rẹ̀ bá sége sí irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó ní onítọ̀hún yóò pàdánù iṣẹ́ bẹ́ẹ̀ sì ni yóò fi ara àti aṣọ péńpé roko ọba ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú Labour Party ti sọ wípé àwọn ò ní nínú èròǹgbà láti pààrọ̀ ọmọ oyè tí ó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò gbogbogbò ọdún 2027 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá ti ṣọjọ́ Sunday àìkú níbi tí àwọn ìgbìmọ̀ àti àgbáríjọpọ̀ ìfọwọ́sowọ́pọ̀ àwọn tí wọ́n ń darí ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ tó ń ti ìpolongo ìbò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún eléyìí tí wọ́n fọwọ́ sí ìwé náà èyí tí wọ́n fi léde o wípé lótìtọ́ àti ní òdodo òun ni àwọn rògbòdìyàn fàákájà kéékèèké kan ló wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Wọ́n ní kò síbi tí wọ́n ti ń kó adìyálẹ̀ bẹ́ẹ̀ sì ni ahọ́n àti eyín o wọ́n máa jà ṣùgbọ́n wọn yóò parí rẹ̀ láàrin ara wọn ni o. Wọ́n ní gbogbo fàákájà èyí tó wà nínú ẹgbẹ́ òṣèlú àwọn láìpẹ́ láì jìnnà àwọn tí ń gbé ìgbésẹ̀ tí wọn yóò sì yanjú gbogbo rẹ̀ tí ìrọ̀rùn àti àlàáfíà yóò jọba nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wọ́n ní bákan náà ní ìwọ̀ngbà tí Peter Obi tí ò bá tí ì sọ wípé òun ò díje dupò mọ́ wọ́n ní Peter Obi òun lójúlówó ọmọ òye àwọn tí àwọn sì ní ọkàn láti lò láti díje dupò ààrẹ lọ́dún 2027
fún ìpalẹ̀mọ́ bí nǹkan ti ń lọ lára àwọn ènìyàn ọ̀hún èyí tó fọwọ́ sí ìròyìn ọ̀hún àti ọ̀rọ̀ náà eléyìí tí wọ́n gbé jáde láti rí ọ̀gbẹ́ni Mazel, bákan náà ambassador Aju Elumelu, bákan náà láti rí ọ̀gbẹ́ni Sheikh Rufai Asediki. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n fọwọ́ sí ìròyìn náà tí wọ́n sì ní Peter Obi lọ́mọ oyè àwọn àti wípé rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn yóò yanjú rẹ̀ láìpẹ́ jọjọ. Iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì èyí ń LASEMA ni wọ́n ti ní lórí iná ńlá kan èyí tó dédé búyọ lówùúrọ̀ kùtùkùtù àná Sunday àìkú nínú ilé ìjọsìn ńlá kan ti Christ Embassy èyí tó wà ní Billingway Ọ̀rẹ́gùn Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó tó sì jó jẹ́ pé iná ọ̀hún lójú ọ̀pọ̀lọpọ̀ dúkìá mílíọ̀nù olówó iyebíye o. Àjọ LASEMA ti ní àwọn yóò ṣe àyẹ̀wò sí àwọn igun ilé ọ̀hún lẹ́yìn tí gbogbo iná náà tó bá lọlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí, tí wọ́n bá rí wípé àwọn ògiri ilé náà wọ́n ti jẹ́ wípé wọ́n ti dára lẹ̀, àwọn yóò wó wọn tán ni o, nítorí pé ó léwu tí wọ́n bá fi ògiri ilé bẹ̀ bí wọ́n bá fi sílẹ̀ tàbí tí wọ́n bá tún kọ́. Wọ́n ní ohun tí àwọn yóò ṣe nù. Wọ́n ní níwọ̀n gbà tí wọ́n bá ti parí ìwádìí lórí àwọn ògiri ilé ọ̀hún, bó bá sì ṣe jẹ́ wípé ó sì dúró dédé, wọn yóò máa tẹ̀síwájú lórí àtúnkọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ògiri ọ̀hún wọ́n ti dára lẹ̀, àwọn yóò dà wọ́n wó lulẹ̀ nítorí yányán ni o, nítorí ọjọ́ iwájú kó má bàa ní jàǹbá ikú fún àwọn ènìyàn tó bá ń jọ́sìn nínú ilé ìjọsìn náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní àjọ LASEMA àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó, eyín ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀kẹ́ọ̀sányìntólò, èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde ní ìyàlẹ́nu àti ìpè pàjáwìrì ló jẹ́ fún àwọn lówùúrọ̀ kùtùkùtù àná Sunday. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ iná náà tó bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 7 àbọ̀ òwúrọ̀ èyí tó jó ọ̀pọ̀lọpọ̀ dúkìá. Wọ́n ní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn panápaná èyí tó ń bẹ ní agbègbè Ọ̀rẹ́gùn Ọjọ́ta àti àwọn ẹ̀ka wọn gbogbo, òun ló jẹ́ wípé wọ́n dóòlà àwọn èèyàn kúrò nínú iná náà. Ṣùgbọ́n ò títí di ìgbà tí ìròyìn fi ń kórajọ o, kò sí ẹnikẹ́ni yòówù tí wọ́n ṣe àkọsílẹ̀ wípé bá ìṣẹ̀lẹ̀ ń lọ. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Christ Embassy eyín ìránṣẹ́ Ọlọ́run Chris Oyakilome ti wá sọ wípé ilé ọba tó jóná ó ní ẹwà lóbùkún, Ọlọ́run fi dá àwọn ọmọ ìjọ ọ̀hún lójú, òun sì fi dá àwọn ènìyàn lójú o wípé kí wọ́n má mikàn kí wọ́n má ṣojo. Ó ní ilé ọba ti jóná o, kí wọ́n wá wo ẹwà tí ó bù sí. Ó ní ní ìgbà tí wọ́n bá tún ilé ìjọsìn ọ̀hún kọ́ o, ó ní yóò tún rẹwà, yóò dá, yóò sì dùn wò sójú ju eléyìí tó wà níbẹ̀ lọ. Pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, ó lóhun gbogbo ó yé Ọlọ́run. Bákan náà, àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọyún ìgbín nínú ìkarahun lórí àyẹ̀wò onígbáméjì àrùn onígbáméjì tá a mọ̀ sí kọ́lẹ́rà, àwọn mà ni wọ́n ti sọ̀rọ̀ bóde wípé pẹ̀lú àìsàn ọ̀hún èyí tó dé bẹ́ sílẹ̀ lójijì báyìí, àwọn ò ní fi ọ̀rọ̀ ọ̀hún jáfara. Wọn yóò sì rọ ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìpínlẹ̀ Ògùn láti fagìrì mọ́ ọ̀rọ̀ ọ̀hún o, nítorí wípé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ àrùn onígbáméjì ni wọ́n ti ṣe jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ènìyàn lọ lórí ìgbẹ́ gbuuru àti àwọn nǹkan míì èyí tó dédé mú àwọn ènìyàn tó sì ń gba ẹ̀mí wọn lọ o. Àwọn àgbáríjọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n tún jẹ́ ẹgbẹ́ kan èyí tó mọ̀ nípa àyẹ̀wò àti iléeṣẹ́ àyẹ̀wò àwọn nǹkan tá a mọ̀ sí laboratory, tí wọ́n pe orúkọ ẹgbẹ́ ọ̀hún náà ní SOTA. Àwọn mà ni wọ́n ti ní báyìí o, àwọn ti bẹ̀rẹ̀ sí ní lọ láwọn ẹ̀ka iléeṣẹ́ ọba gbogbo pàápàá jù ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn láti máa la àwọn èèyàn lọ́yẹ̀ lórí bá a ṣe lè dènà àrùn onígbáméjì náà. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà, ọ̀gbẹ́ni Olúgbénga Ògúnmóyèlá, òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lánàá Sunday àìkú níbi ètò kan eléyìí tí wọ́n ṣe fún ìlanilọ́yẹ̀. Ògúnmóyèlá ní
àwọn rọ ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìpínlẹ̀ Ògùn láti gbé ìgbésẹ̀ lójúnà láti lè má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lu ìgbàdí àrùn onígbá méjì tí a mọ̀ sí kọ́lẹ́rà náà èyí tó tún bẹ́ sílẹ̀ lásìkò èyí tí a wà yìí. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. tẹ́rẹ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters kátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Aba Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ń ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kàn sí +234 806 400 0204. bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà gbóǹtarìgì nínú àwọn tí wọ́n ń ṣeré sinimá àgbéléwò elédè Yorùbá obìnrin eyín Láìdé Bákàrè òun mà ló ti kànmínú sí ìwà eléyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n wò lópin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí ní ọjọ́ sátidé lójú òpópónà márosẹ̀ ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ kò tọ́ ọwọ́ ìyà jẹ òun lórí ìwà tí wọ́n wò. Láìdé Bákàrè ni ó máa ń da òkè ènìyàn máa rìn jáde àti wípé lótìtọ́ àti lódodo lòún ṣẹ̀ mọ ìnira àti ariwo tí àwọn ará ìlú máa ń pa lórí bí àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n jẹ́ àwọn kọ̀lọ̀ sí elétí ikùn àwọn kàńdá inú ìrẹsì àwọn ọlọ́pàá bí wọ́n ṣe máa ń fi ọwọ́ ìyà jẹ àwọn ènìyàn tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan tí ò sẹ́ni tó lè jà fún wọn àyàfi Ọlọ́run o. Láìdé Bákàrè èyí tó sọ ìrírí rẹ̀ sọ di mímọ̀ wípé pẹ̀lú ìwà tí àwọn ọlọ́pàá wù yìí lórí ohun tí wọn yóò jẹ pẹ̀lú bí wọ́n ṣe dúnkokò mọ́ òun láti kàn án nípa fún òun kóun mú káàdì pélébé ìgbà owó lẹ́nu mọ́ṣíìnì ATM tá a mọ̀ sí ATM káàdì wá wípé àwọn ò gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà 70,000 naira eléyìí tó sì di fàákàjà láàrin òun àti ọlọ́pàá pẹ̀lú bí ọmọ kékeré léńjẹ kan èyí tó ń bẹ nínú ọkọ̀ tí àwọn ọlọ́pàá ti ọmọ tẹ̀ mọ́ èyí tí wọ́n ti gbogbo ọkọ̀ ilẹ̀kùn ọ̀hún nínú ooru láláì bìkítà ohun tó lè ṣẹlẹ̀ sí ọmọ náà kó tó di pé ọ̀rọ̀ wọn wá ìyanjú sí i. lákòótán nínú ọ̀rọ̀ Láìdé Bákàrè ó ní òun rọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ kí wọ́n lè fi ọwọ́ ṣìkò òfin mú àwọn ọlọ́pàá tí wọ́n hùwà ọ̀hún kí wọ́n sì fìyà jẹ wọ́n lábẹ́ òfin. nínú ọ̀rọ̀ Láìdé Bákàrè ó ní lótìtọ́ òun mọ̀ yìí pé àwọn tí wọ́n jẹ́ ọmọlúàbí ń bẹ nínú àwọn ọlọ́pàá ọ̀hún ṣùgbọ́n àwọn kàńdá inú ìrẹsì ni wọ́n hùwà ọ̀hún tóun sì ń fẹ́ kí wọ́n fi ìyà jẹ wọ́n gẹ́gẹ́ bí Láìdé Bákàrè bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde ní àná Sunday ohun tójú rẹ̀ rí lọ́jọ́ sátidé òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV fún ti tòní títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì. mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ire ayọ̀ Ọlọ́run ọba kò ní fi wálẹ̀ o. ẹ ṣeun gan ni o.
ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.